Hallelujah. Praise the Lord. Ẹ jẹ́ gbàdúrà. Ẹni máa ń Ísírẹ́lì àgbé ọ̀gá ní àárọ̀ yìí, àyàn ológo fún oore ọ̀fẹ́. Èyí tí Ọlọ́run fún wa gbé ọ̀gá fún wa agbára ńlá. Àyàn ológo fún iṣẹ́ ìyanu ìwọ Jésù yìí lórí ayé wa, lórí ayé ọmọ gbogbo. Àgbé ọ̀gá fún wa agbára ìwọ Ọlọ́run. Àgbé ọ̀gá fún tí ò ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí o. Wọ́n fún tó ti dáwọ́lé èyí tí ìwọ Ọlọ́run ṣe tán láti parí nínú ayé wa. Wọ́n fọwọ́ ìbùkún. Wọ́n fọwọ́ ààbò èyí tó péye nínú ayé ọmọ, lórí ayé aya, lórí ẹbí. Wọ́n fọwọ́ agbára rẹ Jésù. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù ló agbọ́pẹ́. Ìwọ tí gbogbo ọpẹ́ yẹ, ìwọ tí gbogbo ìyìn yẹ láàárọ̀ yìí. We thank you, Lord, for what you are doing. We bless your name. That it be that exalted, O God. Àgbé ọ̀gá láàárọ̀ yìí fún iṣẹ́ ìyanu ìwọ Jésù yìí. Lórí ayé ẹnìkankan, lórí ayé ẹbí, nínú ilé, lọ́wọ́. Àgbé ọ̀gá fọwọ́ agbára ńlá, àgbé fọwọ́ ìgbàlà, àgbé fọwọ́ ìwòsàn ìwọ Ọlọ́run lórí ayé wa. Àyè kò dúró tì wá, kò jẹ́ kí ojú ìgbàgbọ́ tì wá. Àyè pé ìwọ Ọlọ́run wà pẹ̀lú wa. A dúpẹ́ fún ohun tó ti ṣèlérí, èyí tí ìwọ Ọlọ́run yóò fi hàn lónìí nínú ayé ẹnìkankan. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́, Olúwa gbàyìn. Bàbá gba ọpẹ́, bàbá gbàyìn. Ìwọ tó ní gbogbo agbára lọ́wọ́, ìwọ tó ní gbogbo ìṣẹ́gun lọ́wọ́. A dúpẹ́ fún ohun tó ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. A dúpẹ́ ohun tó wà Ọlọ́run ó sọ di mímọ̀ fún ayé ẹnìkankan. A dúpẹ́ fún iṣẹ́ ìyanu ìwọ Jésù yìí lórí ilé wa, lórí ẹbí. Ẹni máa ń Ísírẹ́lì lórúkọ Jésù Olúwa gbọpẹ́ wa, Olúwa gbàyìn wa, Olúwa gbọpẹ́, Olúwa gbàyìn. Ìwọ tó fún nípa agbára ìwọ la yìn lógo. Ọpẹ́ wa láàárọ̀ yìí. Àwa bẹ̀ ọ́ ẹ̀mí mímọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ èyí tó ti ṣèlérí. Èyí sọ pé níbi tí méjì mẹ́ta bá wà, níbẹ̀ ni ìwọ Ọlọ́run yóò wà pẹ̀lú. Ìwọ Jésù, a fẹ́ kó wà ń bì yín nìkan. A fẹ́ kó wá ṣiṣẹ́ láàárọ̀ inú ayé ẹnìkankan. A fẹ́ kó wá náwó agbára inú ayé ẹnìkankan. A fẹ́ kó wá náwó ògo jáde. A fẹ́ kó bá gbogbo ọkàn pàdé. A fẹ́ kí gbogbo ọkàn kó rí ìwọ Jésù yìí. A fẹ́ kó sorúkọ di mímọ̀ kí ayé lè mọ̀ pa ni ọ. Bàbá jẹ́wọ́ agbára rẹ ní àárọ̀ yìí. Wòsàn, gbàlà, túsílẹ̀, já ìdè, ṣohun tuntun ńlá kí orúkọ rẹ kó lè di mímọ̀ ní ìparí ohun gbogbo. Ní ìparí ohun gbogbo, a ó sì fi ọpẹ́ fún ìwọ Ọlọ́run láì lórúkọ Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Àmín. Àmín. Ọmọ Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù fún oore ọ̀fẹ́ yìí. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ńlá èyí tí Ọlọ́run fún wa lọ́wọ́lọ́wọ́ láti wá síwájú rẹ̀. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún ọwọ́ agbára Ọlọ́run láàárọ̀ yìí o. Ọba tó fòun ńlá lé wa lọ́wọ́, ọba tí ò dojú ìgbàgbọ́ tì wá. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún iṣẹ́ ìyanu tí Ọlọ́run ṣe nínú ayé wa. Let us begin to thank him and begin to appreciate him and give that thanks to the Lord for what he has done for us. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún ohun tó ṣe nínú ayé rẹ̀. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún ìrìn àjò ìbẹ̀rẹ̀ oṣù yìí àti ìbẹ̀rẹ̀ ọdún yìí. Ọba tí ò fi ọ́ sílẹ̀ fún ìyàjẹ. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí fún ohun tí Ọlọ́run ṣe. Bẹ́ẹ̀ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ ìgbàlà ọkàn. The Lord that redeem our life from death, from shame, from poverty, from lack, from destruction. Bẹ́ẹ̀ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọba tó wà ń bẹ̀ fún wa ní gbogbo ọ̀nà. The Lord that is always there for us. The Lord Jehovah God that never tired of us of coming to him. Ọba tí pé wíwá wa kò sú, ìgbé wa kò sú Ọlọ́run. Lọ́sàn-án lóru, we always come to him. He is the bread of our life. Oúnjẹ ìyè wa. Is all in all. Is our place of refuge. Níbi ìsádi wa. So somebody lift your voice and begin to bless the Lord. Kí ẹnìkan kó gbóhùn rẹ̀ sókè kó yin Ọlọ́run. Pé Jésù ṣé o. Olúwa mo yìn ọ́ fún iṣẹ́ ìyanu. Olúwa mo yìn ọ́. Just thank him. Thank him for what he has done for you.
ẹ ká dúpẹ́ fún ohun tó ti ṣe, èyí tó ti tún pinnu láti ṣe nínú ayé wa. Ẹ ká dúpẹ́ fún ohun tó ti ṣe o, èyí tó ti pinnu láti ṣe nínú ayé wa lónìí. Ohun tó ṣe lórí ẹbí wa, ohun tó ṣe lórí ayé ọmọ wa, ohun tó ṣe lórí ilé wa. Ẹ ká fi ọpẹ́ fún Ọlọ́run yìí torí pé àánú rẹ̀ dúró. Let us thank him because his mercy endure forever. Ọba tí àánú rẹ̀ dúró, èyí tí àánú rẹ̀ dúró láéláé. Let's thank him for that grace of that love of God that find us. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run èyí tó wá wa rí. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ ká dúpẹ́ fún àánú rẹ̀ tó gbà wá. Let's thank him for the mercy of God that locate your life. Ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ Ọlọ́run èyí tó wá wa rí, èyí tó sọ wá di alààyè. Thank him for the mercy of God that locate you. Orí ọ̀fẹ́ tó wọ orí tọmọtọmọ, àánú tó gbọ́ ọ tilétilé. Thank him. Let's give that thanks to him. Ó ń fi ọpẹ́ wa. Ọlọ́run fẹ́ tó mú orí. Ọlọ́run fẹ́ ká ronú jinlẹ̀ dáadáa. Ká sì dúpẹ́ orí gbogbo ní gbogbo ọ̀nà. Just appreciate him. Give that thanks to him. Ọba tó yẹ, ọba tí gbogbo ògo yẹ, ọba tí gbogbo ọpẹ́ yẹ. Lift your voice, appreciate him. Lift your voice and bless him. Lift your voice and honor him. Lift your voice and glorify him. Give that thanks to him. Give that honor to the Lord. Just give that thanks to him. Jesus, we thank you. Thank you, Holy Spirit. Hallelujah. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Thank him for the life of your children. Ẹ ká dúpẹ́ fún ayé ọmọ gbogbo. Ọba tí ò dojú gbàgbọ́ tì ọ́. Jésù ṣé o. Thank you, Holy Spirit. Gbèsè ọpẹ́ mi pọ̀, mélèé san tán o. Gbèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ Bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, mélèé san tán o. Gbèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ Bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀, mélèé san tán o. Gbèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ Bàbá. Gbèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ Bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run rẹ̀. Gbèsè ọpẹ́ mi pọ̀ o, lọ́dọ̀ rẹ Bàbá. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù tó. Jésù ṣé o. Jésù ọba tí gbogbo ògo yẹ. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Just thank him. Dúpẹ́ lọ́wọ́ ọba tó pọ̀ nípa tagbára. Jésù ṣé o. Jésù ṣé o. Olúwa mójúbà rẹ. Ìbà. Olúwa mójúbà rẹ. Ológo dídán ẹlẹ́rù níyìn. Olúwa mójúbà rẹ. Ológo dídán ẹlẹ́rù níyìn. Olúwa mójúbà rẹ. Ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìyìn yẹ, ọwọ́ rẹ̀ dà Ọlọ́run mi. Ọba tó gbọ́ àdúrà. Ògo yẹ Ọlọ́run wa. Ọba tó gbọ́ àdúrà. Ọwọ́ rẹ̀ dà sẹ́. Ògo yẹ ọ́, ìyìn yẹ ọ́ o Bàbá. Ọpẹ́ yẹ ọ́ Olódùmarè ńlá.
ó ṣe é gbé, ẹsẹ̀ rẹ̀ ń kọ́ ó ṣe é gbé, ọwọ́ rẹ̀ dà ní Ọlọ́run alààyè sẹ́. Bàbá o, ògo yẹ Ọlọ́run mi, kábíyèsí ọba tó gbọ́ àdúrà, ògo yẹ ọ́, ògo yẹ, ó yá dúpẹ́ Ọlọ́run mi, ọba tó gbọ́ àdúrà, kábíyèsí o ṣé o, ògo rẹ̀ ó yá Ọlọ́run mi, kábíyèsí ńlá ọba tó gbọ́ àdúrà, ó ń gbọ́ o, èyí yẹ Ọlọ́run mi, ọba tó gbọ́ àdúrà, kábíyèsí ó ń gbọ́ àdúrà mi, ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ àdúrà, bàbá ó ń gbọ́ àdúrà mi, ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ àdúrà, kábíyèsí ó ń gbọ́ àdúrà, ó ń detí sọ̀rọ̀ rẹ, Ọlọ́run ni ọba tó ń gbàròyìn, Olódùmarè ńlá, ó ní ká béèrè òun ó ṣe, ó lóun ó ṣílẹ̀kùn gbogbo, kábíyèsí ńlá ni bàbá, ó ń gbọ́ àdúrà mi, ó ń gbọ́ àdúrà, kábíyèsí ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ àdúrà, kábíyèsí ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ àdúrà, kábíyèsí o ṣé o, Ọlọ́run ńlá, abániṣòwò ọ̀run, bàbá mi àgbà, aṣọ ọ̀dẹ́ni tó sọ ayé ẹ̀ ń dayọ̀, ọba tó mú ìyàtàn nínú ayé ẹni ni, Ọlọ́run ńlá, Olódùmarè bàbá mi, dúpẹ́ lọ́wọ́ rẹ̀, ó ṣe, dúpẹ́ lọ́wọ́ rẹ̀, alágbára ni o, yóò túbọ̀ àdúrà rẹ̀ láàárọ̀ yìí, yóò nu omijé rẹ̀ nù nínú àdúrà yìí, ó yá fọpẹ́ fún mi, bàbá ó ń gbọ́ àdúrà wa, ó ń gbọ́ àdúrà, ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ ọwọ́ rẹ̀ dà, ó ń gbọ́ àdúrà, ó ṣe, ó ń gbọ́ àdúrà, bániṣe ni, ó ń gbọ́ àdúrà mi, Jésù olùràpadà, ó ń gbọ́ àdúrà, ó yá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run alààyè, kábíyèsí o ṣé o, abániṣe ńlá, ó yá dúpẹ́, bàbá ẹ fi fún òun lónìí o, ẹ fi fún òun lónìí o, Olúwa ló ní àtọ́lá o, ẹ fi fún oúnjẹ rẹ̀ ní, Olúwa ló ní àtọ́lá o, ó yá dúpẹ́, ẹ fi fún òun lónìí o,
dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run táńdà lọ́wọ́ ọba tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà ọ́ padà, ọba tó òjòkó, ọba tó òjòkó kúkú sọnù, ọba tó rà ọ́ padà, ọba tó fún ọ ní, ọba tó rà ọ́ padà lọ́wọ́ ẹ̀ṣẹ̀, tó rà ọ́ lọ́wọ́ ikú. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Just lift your voice and begin to appreciate him this morning. The salvation of your soul to him is so precious. Ìyè rẹ̀ tú Jésù ó ṣe pàtàkì. Ẹ̀wọ̀n ọba tí ò já sọnù, ọba tó rà ọ́ padà, ìgbàlà orí ọ̀fẹ́ ni, ìgbàlà ẹ̀bùn ni, is a gift of God. You work nothing for it, that you should boast. You are saved by grace. You are saved by grace, not by a modern. It's part of it, but it's not all. It's a gift of God to you. Salvation is the gift of God. Ẹ̀bùn Ọlọ́run ni fún èèyàn gbà. Orí ọ̀fẹ́ mi dájú. You add nothing to it. He finished everything for it. Òun ló parí gbogbo ẹ̀. I had nothing to my salvation. Me had anything. See, ohun tí Jésù parí ni. Ètò fún mi is a gift of God. So thank him, and when there's a gift, you appreciate the gift. A gift of God, you appreciate it, not that you just put it out, do anything anyhow. If you don't appreciate the gift, you throw it away, you match it down. But because you appreciate it, you guide it, you protect it, you secure it. That's the gift of God. Just secure it, protect it. Hallelujah. But you pay no price to it. He paid it all. So just give thanks to God fún ìgbàlà ọkàn rẹ. Dúpẹ́ fún ọlọ́ba tó fún ọ lórí ọ̀fẹ́ yìí, orí ọ̀fẹ́ tó mú ọmọ Jésù. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, just thank him and begin to give the glory to God. Orí ọ̀fẹ́ ńlá ni. Ọba tó jẹ́ kó ṣe ohun tí ó tọ̀nà. Ọba tó jẹ́ kó gbé ìgbé ayé ìríra. Ẹlòmíì màlúù tí wọ́n ń jẹ ilẹ̀ ẹlòmíì ń tẹríba fún olọ́lọ́wọ́. Ohun tí wọ́n wọ́pọ̀. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. Ọba tí ò jẹ́ kí iyè mi rà. Thank you, Lord Jesus. Thank you, Lord Jesus. We give all the praise to you. We give all the honor to you. We bless you, O God, for what you have done for us and for what you will do again. Thank him for the grace of God for your life. In Jesus' name, we pray. Ẹ ká sọ fún Ọlọ́run. Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Àánú kó ṣe wá mi rí láàárọ̀ yìí. Ó ní ìdáríjì ń bẹ lọ́wọ́ rẹ̀ kí a lè máa bẹ̀rù rẹ̀. Ọlọ́run náà ló ní ìdáríjì lọ́wọ́. Sátánì ò ń ṣe ní ìdáríjì. Satan will not forgive you any of your sin. Sátánì kò ń dárí ẹ̀ṣẹ̀ jì. Ó máa ń fa ayé ẹni jìyà ni. Ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́wọ́ Ọlọ́run yìí. Pé mo ṣe ṣẹ̀ tó, ó tún dáríjì mí. Mo ṣe ṣàkólọ tó, àyè ṣì wà fún mi. Gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà. He find us, he welcome us back home. Remember, ẹ ká sọ fún Ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí. Olúwa gbà mí lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Not only that he should forgive you, fún mi ní ìrònúpìwàdà rẹ̀. Give me the true repentance of it. Olúwa dáríjì mi torí pé mo fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run. Olúwa mú mi fẹ́ ọ ju ẹ̀ṣẹ̀ mi lọ. Mú mi fẹ́ ọ ju ohunkóhun lọ. Let your love be in my heart. Create that love in me. Jẹ́ kí ìfẹ́ rẹ kó gba ọkàn mi. Orúkọ Jésù dáadáa. That the love of God should locate your life. Kí ìfẹ́ Ọlọ́run kó wọnú ọkàn wa. Kí ìfẹ́ Ọlọ́run kó wọnú ayé wa. Ask the Lord that the love of God to find us wherever you are. Ìfẹ́ Ọlọ́run kó kúnnú ọkàn wa lónìí. Olúwa jẹ́ kí ìfẹ́ rẹ kó wọnú ọkàn mi. Let your love locate me, O God. Let your love find me. Ìfẹ́ rẹ kó kúnnú ọkàn mi. Olúwa mú mi fẹ́ ọ. Olúwa mú mi fẹ́ ọ. Dúàdúà lórúkọ Jésù Kristi. Olúwa wá ẹ pé orúkọ Jésù. Olúwa sọ mí jí nínú ẹ̀mí. The Lord should revive you in the spirit. Kí n lè rìn gẹ́ nínú ẹ̀mí, not in the flesh. Olúwa sọ mí jí nínú ẹ̀mí. Wake me up, O God. Let not wake you up. Revive me in the spirit, O God.
Ask the Lord should give us to revive us in the spirit. Olúwa sọ mí jí nínú ẹ̀mí, jẹ́ máa gbé nínú ẹ̀mí. Orúkọ Jésù, the Lord should revive you. Revive us. Olúwa sọ mí jí nínú ẹ̀mí, sọkàn mi jí nínú ẹ̀mí. Revive my heart, O God. Orúkọ Jésù, sọkàn mi jí nínú ẹ̀mí. Kò ń ṣe pàtẹ́wọ́ ní ìsọjí o. Ìsọjí yẹn kọ́ exercise nìyẹn. Ìsọjí yẹn gbóná. Exercise nìyẹn. Bọ̀ ìsọjí ẹ̀mí ó ní ìrònúpìwàdà ọkàn. Láti mọ ẹni tí Ọlọ́run jẹ́, láti fẹ́ Ọlọ́run, láti ṣèfẹ́ ẹ̀pọ̀ ohun tó wù wá, òun náà ni, ohun tá a fẹ́, òun náà ni. That's the revival of the spirit. That's the revival that God is talking about. Ó dá ká pàtẹ́wọ́, ó dá ká ẹ̀mọ́ gbogbo ẹ̀ náà dá, ṣùgbọ́n exercise nìyẹn o. Ẹ̀ ń wọ́ ọmọ ara ni. Ṣùgbọ́n ìsọjí inú ẹ̀mí, èyí tí ó mú a rí Ọlọ́run, that will make us to see God, èyí tó mú a fẹ́ Ọlọ́run, èyí tó mú a tẹríba fún Ọlọ́run. Orúkọ Jésù, Olúwa sọ mí jí nínú ẹ̀mí, Olúwa wọnú ọkàn mi lọ. Jésù gbé mi wọ̀, gbé mi wọ̀, gbé mi wọ̀, gbé mi wọ̀, gbé mi wọ̀. Orúkọ Jésù, Olúwa gbé mi wọ̀. Ask the Lord to revive you. Olúwa sọ ọkàn mi jí. Orúkọ Jésù, revive my heart, oh God, for you. Revive my heart. Sọ ọkàn mi jí. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa, sọ mí jí. Sọ mí jí o. Káyé má ta mí lọ fà, sọ mí jí bá. Óyá ó sọ mí jí. Sọ mí jí o. Aráyé má ta mí lọ fà, sọ mí jí bàbá. Ọwọ́ rẹ̀ dà. Sọ mí jí. Bíbélì náà sọ pé nígbà tí ọmọ ènìyàn sùn, ó ní ọ̀tá rẹ̀ wá. Nígbà tí ọmọ ènìyàn sùn, not only the physical sleep alone, but also he's talking about his spiritual sleep. Àti nǹkan Ọlọ́run ò bá wò yàn mọ́, bẹ́ẹ̀ ni. Kò sí nígbà tí èèyàn bá sùn, tí ọrùn ti ń falala, ìyẹn kọ́, ṣe yẹn nìkan. Nígbà tí ohun ẹ̀mí ò àdúrà ṣọ́ọ̀ṣì kò ṣe é lọ mọ́, àdúrà ò ṣe é gbà mọ́, ṣáà máa gbà á. Ní ìgbà tí ọmọ ènìyàn sùn, ó sùn nú ẹ̀mí ni. Bẹ́ẹ̀ ni, ní ọ̀tá ó wá fi epo sáàrin àlùkámà, ó wá fọ nǹkan bẹ́ẹ̀, ohun tó lè ba ohun rere jẹ́, ó wá dà bẹ́ẹ̀. Ẹ pe orúkọ Jésù. Olúwa sọ mí jí, wá ayé mi gbàgbára. Olúwa sọ mí jí, kí ọfà ayé má bàa bà mí, kí ọfà ayé má bàa bà ayé mi, kí bí ọ̀tá kó lè yí dànù, kó rí mi má bàa burú. Ẹ pe orúkọ Jésù, kí orí mi má bàa gbàbọ̀dè. Ẹ pe orúkọ Jésù. Olúwa sọ mí jí nínú ẹ̀mí, sọ mí di alágbára. Olúwa sọ mí jí nínú ẹ̀mí tọmọtọmọ, sọ ọmọ mi jí, sọ ilé mi jí, sọ aya mi jí, sọ gbogbo ohun ìní mi jí, kí ọfà ayé má bàa bà mí. Ọmọlọ́run lanu kó gbàdúrà,
kí ọfà àṣetì kó má bàa bà ọ́, kí ọfà àmúbá má bàa wọlé tọ̀ wá. Olúwa sọ mí jí, Olúwa sọ mí jí, Olúwa sọ ọkàn mi jí, Olúwa sọ ayé mi jí. Orúkọ Jésù, that the Lord God of heaven to revive you, to revive your heart, to revive your mind, in the name of Jesus. Ìwọ ayé mi gbàgbà Ọlọ́run, sọjí lónìí, ní orúkọ Jésù. Ìwọ ẹ̀mí mi sọjí, Mataliaba, in the place of prayer. Olúwa sọ mí jí níbi àdúrà, Olúwa sọ mí jí níbi ọ̀rọ̀ rẹ, Olúwa sọ mí jí níbi ìtẹríba fún ọ, níbi iṣẹ́ rẹ, Olúwa sọ mí jí nínú ìfẹ́ ìwọ Ọlọ́run, Olúwa sọ mí jí ní orúkọ Jésù. Somebody pray, the Lord God of heaven to revive us. Olúwa sọ wá jí o, Olúwa sọ wá jí o, Olúwa sọ wá jí o, Olúwa sọ wá jí o nínú oorun wa gbogbo. Olúwa sọ wá jí o ní orúkọ Jésù. Nínú kò gbóná kò tutù, Olúwa sọ mí jí, ó yẹ ọ̀hún nínú kò gbóná kò tutù. Yíká pàpà sàtàyà, sọ mí jí, Olùgbàlà, sọ mí jí, sọ mí jí, sọ mí jí, sọ ẹ̀mí mi jí. Ask God to revive you, ask God to revive you in the name of Jesus. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá ipò orúkọ Jésù. Olúwa jọba ní ọkàn mi, máa bọ̀ wá. Ìjọba àlàáfíà kó wọlé wá. Let the kingdom of God, ìjọba àlàáfíà kó wọlé wá. Kí ìjọba àlàáfíà kó wọlé wá. Ẹni tó jẹ́ ọmọ Ọlọ́run, any child of God, ẹ̀mí èṣù ò lè gbé wọ̀. Any child of God bá ti jẹ́ ọmọ Ọlọ́run, ẹ̀mí èṣù ò lè gbéyàn wọ̀. Ẹ̀mí èṣù, ọmọ Ọlọ́run ò lè lẹ́mí èṣù nú. Wẹ́pọ̀ ọmọ Ọlọ́run, a born again child of God cannot be possessed by the devil, but can be oppressed by the devil, not possessed. Ẹ̀mí èṣù ò lè gbéyàn wọ̀, kó gbéyàn wọ̀ kó jẹ́ pé ọmọ Ọlọ́run tó ti mọ Jésù. No man serve two masters ni, and you are the temple of God. Ṣùgbọ́n he can oppress you. The spirit of the yes, ẹ̀mí èṣù ó lè oppress yàn, ó lè jẹ̀yàn níyà, ṣùgbọ́n kò lè gbé ọwọ́ pé kó máa lò ọ́, kò jẹ́ ẹni kó máa tó yẹ pé ọmọ Ọlọ́run lóòótọ́ ni ọ́ o, pé mo ní ẹ̀mí kan wà nù mí, ẹ̀mí kan wà nù mí, ọkọ ọ̀run kan wà lọ́kàn, ọkọ ọ̀run kan wà níbì kankan. Tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run, ọkọ ò lọ́kọ ọ̀run kankan, ọkọ ọ̀rọ̀ nù. Wẹ́n pọ̀ ọmọ Ọlọ́run nìyẹn. Nítorí kò no master have two master. If you have declared the Lord is your master, devil cannot be. But you can be oppressed of the devil, but not possessed of him. When someone is possessed of the devil, he can't control himself. Today is this master. But when the Lord Jehovah God is your master, you can't be possessed of him, but he can oppress you. He can oppress you, but not possess you. I want you to mọ Ọlọ́run, but the ẹ̀mí èṣù á oppress ẹni tí ò mọ Jésù, á tún possess yẹ. You both oppress them and also possess them. Méjèèjì ni ó ṣe fún wọn. Yóò jẹ wọ́n yà, yóò pọ́n ọ lójú, yóò tún gbé wọn wọ̀. Ṣùgbọ́n ìwọ tó bá ti mọ Jésù, that's why you need him to come and reign in your life, for you not to be possessed of him or neither oppressed of him. But when you are born again, tó ti di ọmọ Ọlọ́run, tó ti fàyè ẹ̀ fún Jésù, tó pé Jésù lolúwa, you can't be possessed of him, but he can oppress you. Yẹ ká pe orúkọ Jésù. Gbogbo iṣẹ́ òkùnkùn, gbogbo iṣẹ́, every weapons of enemy, gbogbo àbá òkùnkùn, every plans of the devil, Olúwa fi òpin sí lónìí. Put an end to it, O God. Jẹ́ kí òpin kó dé bá iṣẹ́ Sátánì lórí ayé mi. Father, put an end to every satanic work. Gbogbo ọ̀nà tó ti ń ṣiṣẹ́, gbogbo ọ̀nà tó ti ń gbà, ètí ń ṣiṣẹ́ nú ayé mi, that has been operating your life, whether your finances, whether in the life of your children, gbogbo ọ̀nà tí Sátánì ti ń ṣiṣẹ́, Olúwa ṣí lọ́wọ́ iṣẹ́ lónìí. Put an end to his work. Gbogbo tó ti ń dààmú ayé mi, gbogbo tó ti ń pọ́n mi lójú, tó yẹ pé ọmọ ló fi ń pọ́n ọ lójú ni, tó yẹ pé ọkọ ni, Olúwa ṣí Sátánì lọ́wọ́ iṣẹ́ lónìí. Ní orúkọ Jésù, Bàkálì Bàkú Ṣàtálíà, ó yá pé orúkọ Jésù, pé Jésù dáadáa,
that He put an end to every satanic work in my life. Orúkọ Jésù, that's your business. Lórí business yẹn, ẹ pọ orúkọ Jésù. Olúwa fi òpin sí iṣẹ́ òkùnkùn lórí ayé mi. Iria masanda yabo, matuda kaperu sete. Dua lórúkọ Jésù Kristi. Olúwa wa, please be a blessing to somebody. Ẹ jẹ́ ká jẹ́ ọmọ alábùkún fún ẹnìkejì by sharing that thing. You send it as a message. Hallelujah. Be a blessing. Please do that by God's grace, and the Lord will bless you. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé olè dájà. You cannot fight for yourself. O lè dààmú. O ní olùgbèjà ọ̀run tó pè ọ́ níjà. Let God come and fight for you. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Oya ogun ọ̀run, ẹ wá gbé lọ́wọ́ àṣetì. Ogun ọ̀run, ẹ lọ́wọ́ ewu tó lé ọ̀gá. Ogun ọ̀run, ẹ wá gbogbo ẹ tó dọwọ́ bojú tó ń daṣọ bojú tó ń jọ níyà. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Oya ogun ọ̀run, ẹ wá gbé pé Jésù. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Oya ogun ọ̀run, ẹ wá gbé pé Jésù. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé, ó yá kọjá fún ọ lónìí. Ogun ọ̀run, ẹ wá gbé, ẹ pé Jésù. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. 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 Ẹ wá gbé mi níjà o. Ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ogun ọ̀run, ẹ wá gbé mi níjà o. Ẹ pe orúkọ Jésù. Olùgbèjà ọ̀run gbè mí níjà lónìí. Olùgbèjà ọ̀run gbé ayé ọmọ mi níjà. Ẹ pe orúkọ Jésù bí tẹ wà sẹ́. Olùgbèjà gbè mí níjà. Olùgbèjà gbé ayé mi níjà. Ogun adúró ti ayé ẹni. Ogun afi ayé ẹni ṣí ẹ̀yẹ́. Ogun apọ́n ayé ẹni lójú. Ẹ pe orúkọ Jésù. Makari Paul Saira. Ogun náà pòórá lónìí. Ask the Lord to fight for you. He said, hold your peace, for your Lord your God will fight for you. Olúwa gbè mí níjà kí ayé mi kó dìde ńlẹ̀. Olúwa gbè mí níjà kí ọwọ́ mi kó tẹ wọn rere tí ayé mi ń wá. Olúwa gbè mí níjà kó fi àlàáfíà fún ọkàn mi. Olúwa gbè mí níjà kó re kó wọlé tọ̀ mí wá. Ask the Lord to fight for you and restore you back to your position. Ask the Lord to fight for you and give you your possession today. Porúkọ Jésù, ẹ̀yin ogun ọ̀run ẹ gbé ayé mi níjà. Mo fẹ́ ṣe rere. Mo fẹ́ wọ ibi rere lọ. Èmi náà fẹ́ mú rere mú. Èmi náà fẹ́ rún rere gbà. Porúkọ Jésù bí tó wà. Ogun ọ̀run gbè mí níjà o. Ogun ọ̀run gbè mí níjà o. Somebody pray. Let the host of heaven to fight for you. Ẹ gbé ayé mi níjà láàárọ̀ yìí. Kí ẹ gbẹ̀tọ́ mi fún mi. Ẹ gbé ayé mi níjà láàárọ̀ yìí.
kí oore kó wọlé tọ̀ mí wá ẹgbẹ́ ayé mi níjà láàárọ̀ yìí ní orúkọ Jésù kí oore kó ṣẹlẹ̀ ní ayé mi mọ́nà lanu kó gbàdúrà ogun ọ̀run gbè mí níjà ogun ọ̀run gbè mí níjà ogun ọ̀run gbè mí níjà ogun ọ̀run jà fún mi orúkọ Jésù ask the host of heaven to fight for you kí ire kó wá tọ̀ wá kí ire Ọlọ́run kó tọ̀ ayé rẹ wá kí ire Ọlọ́run kó tọ̀ ayé ọmọ rẹ wá kí ire Ọlọ́run kó tọ̀ ayé ọkọ rẹ wá kó ire kó wọlé tọ̀ wá kó ire kó fọhùn fún ọ ẹ pe orúkọ Jésù mi tẹ wá ogun ọ̀run gbè mí níjà ó yá gbè ayé mi níjà ẹgbẹ́ ayé ọmọ mi níjà gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Psalm 68 verse 1 says, Arise, O God, let his enemy scattered, and let them also that hate him flee before him. Jẹ́ kí Olúwa dìde kó sì tú àwọn ọ̀tá rẹ̀ ká. Jẹ́ àwọn tó kórìíra rẹ̀ kán sì sálọ níwájú ẹ̀. Tí Ọlọ́run bá sọ pé kí ọ̀tá rẹ̀ kó túká, mélòó mélòó ọ̀tá tiẹ̀ náà. Olúwa tú wọn ká lónìí. Ibi ìgbìmọ̀ òkùnkùn lórí ayé mi. Ibi tán ti ń rò pé kọ́ ni kí n má bọ̀. Ibi tán ti ń rò pé kí n má jẹun ọmọ. Ibi tán ti ń rò pé kó oore má ṣẹlẹ̀ sẹ́. Ibi tán ti ń rò pé kó má rọ̀ mọ́ bí. Ibi tán ti ń gbìmọ̀ rẹ̀. Ibi tán ti ń pète rẹ̀. Ní orúkọ Jésù, Ọlọ́run tú wọn ká. Tí Ọlọ́run bá ṣe kí àwọn ọ̀tá tòun náà kó túká. Mélòó mélòó ń tìtì rẹ̀. Ẹ pọ orúkọ Jésù. Olúwa tú wọn ká níbi tán ti ń gbìmọ̀ òkùnkùn nítorí tèmi. Scatter them, O God. Bà májẹ̀mú òkùnkùn jẹ́. Somebody lift your voice to God. Scatter them, O God. Olúwa tú wọn ká láàárọ̀ yìí. Níbi tán ti ń ru àṣetì fún mi sẹ́ o. Olúwa tú wọn ká láàárọ̀ yìí. Ibi tán hàn fẹ́ kọ́ máa rẹ́ dàgbà. Ó yá màmá ń bolo wà. Orúkọ Jésù. Olúwa tú wọn ká láàárọ̀ yìí. Kó gbàgbà lọ́wọ́ wọn. May alle power style. Gbogbo àwọn ìgbìmọ̀ òkùnkùn. Gbogbo àwọn tó kóra jọ. Ogun lé bàbá. Ètò fọwọ́sowọ́pọ̀ mọ́ ogun lé ìyá. Ogun lé ọkọ tó dìde mọ́ ogun lé. Ilé àkàsáìdà. Ogun ọ̀rẹ́. Ogun èèyàn mímọ́. Ogun ìjọ. Ní orúkọ Jésù. Ogun ará àdúgbò. Ogun ẹ̀jẹ̀. Ètò fọwọ́sowọ́pọ̀ máa yé mi. Lákàpàṣú tètèlìà. Oya nanana santalia. Ṣèdèlìbọ́ra bàtẹ̀. Gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wa. Hallelujah. Wọ́n tó ti ṣe pínpín pápápá. Yóò odi Jẹ́ríkò nínú ayé mi ò. Yóò odi Jẹ́ríkò nínú ayé mi ò. Every wall of like a wall of Jericho to come down your life. Oh yeah, gbàdúrà. Odi Jẹ́ríkò nínú ayé mi ò. Ọwọ́ rẹ̀ dà. Odi Jẹ́ríkò nínú ayé mi ò. Lift up all. Odi Jẹ́ríkò nínú ayé mi ò. Every wall like a wall of Jericho. Odi Jẹ́ríkò nínú
Jẹ́ríkò nínú ayé mi owó. Ẹ gbórúkọ Jésù. Gbogbo ogun tó fọ gbà mí èèyàn rí pé ogun le pé báwo ni kí ni èṣe le. Kí tó fi gbàdúrà kí gbogbo ẹ̀kọ́ ṣáà lọ lẹ́ẹ̀kan náà. Bọ́n ṣe ń ju ẹ̀ sí funfun, wọ́n ń ju ẹ̀ sí rẹ́ẹ̀dì àwẹ̀, wọ́n ń ju ẹ̀ sí má rí oòrùn àwẹ̀, ẹ má jáde má rí oòrùn o. Oríṣiríṣi ló ṣáà ń ju ọ̀ sí. Bẹ́ẹ̀ lógun náà ò lọ. Bẹ́ẹ̀ ni torí pé ìfọwọ́sowọ́pọ̀ wà, because they have gathered together, because they have put weapons together. Kí ló ní lọ́wọ́ láti lè bá tiẹ̀ jẹ́? Agbára òwò ni wọ́n fọwọ́sowọ́pọ̀. Àwa dà pé ogun yẹn ó ṣẹlẹ̀ rí. Ezekiah, Josiah, wọ́n fọwọ́sowọ́pọ̀, ogun fọwọ́sowọ́pọ̀ lórí ayé wọn. Ṣùgbọ́n Ọlọ́run tú ogun náà ká. Ẹ pe orúkọ Jésù. Won't let God arise. Let his enemy be scattered. Let them also that hate him flee before him. Mélòó ń tiẹ̀. Wọ́n náà pe orúkọ Jésù. Let them scatter. Olúwa dìde. Tú wọn kánú agbára ìwọ Ọlọ́run. Gbogbo àwọn tí ń lè ṣe rere jìnnà sí ayé mi o. Gbogbo àwọn tí ń lè ṣe rere jìnnà sí ayé ọmọ rẹ. That they are always pushing away the blessing of your life. Things ojú ẹ kó jẹ́ tiẹ̀. Ohun tán ń lé sá fún ọ tí ò fẹ́ kó ṣẹlẹ̀. Olúwa tú wọn ká o. Olúwa tú wọn ká o. Olúwa tú wọn ká. Ìwọ ọ̀tá ilé lórúkọ Jésù. Ìwọ ọ̀tá òde. Ọ̀tá ilé tó tẹ̀ ẹ́ sógun ìta. Ọ̀tá ilé tó ta ayé rẹ sí ogun ìta. Ogun ìta tó fọwọ́sowọ́pọ̀ mọ́ ogun àdúgbò. Ogun ilé ìjọsìn. Ilé àmàkúṣàtà. Olúwa tú wọn ká o. Scatter them, O God. Gbàdúrà sẹ́. Scatter them, O God. Ogun tí ò fẹ́ kí ìṣeré wọlé. Ogun tó fẹ́ fi àkókò ẹni ṣòfò láyé. Makali pori asaida. Leperu sentelebo. Ẹ pe orúkọ Jésù bìtẹ̀wà. Father, scatter them. Olúwa tú wọn ká. Olúwa tú wọn ká. Olúwa tú wọn ká. Gbogbo àwọn tí ò fẹ́ kó dìde kó ṣoríire. Olúwa tú wọn ká. Gbogbo alágbára tí ò fẹ́ kí n fọhùn. Olúwa scatter them. Can you pray? Gbàdúrà sẹ́. Ẹni máa Ísírẹ́lì bá mi tú wọn ká. Ẹni máa Ísírẹ́lì bá mi tú wọn ká. Gbogbo ogun tó máa ń dènà dè mí. Masanda yaba. Ẹnìkan gbàdúrà. Ogun tó máa ń dènà rẹ. That always blocking your way. Ogun tó máa ń dènà dé ayé mi. Bẹ́ẹ̀ pé tó wá ti fẹ́ ṣeré lọ́mọ lọ́ ń dúró sí. Ibi tí wọ́n fẹ́ dá lọ́mọ lọ́ ń bàjẹ́. Aláàánú rẹ lọ́ máa ń lé jìnnà sí ọ. Ó yá ọmọ Ọlọ́run lánàá kó gbàdúrà. Makoli abasaida. Ogun tó máa ń dènà dé ayé àwọn ọmọ mi. Ní orúkọ Jésù. Nígbà tó yẹ kó ọmọ jẹun ọmọ lọ́ máa ń dìde. Mòólì kafalia. Sòdéńdèlè bukọ̀pá yaba. Nígbà tó yẹ kó bọ́ sí. Láà máa lé kókó. Ogun tó ń dènà dè mí o. Ní orúkọ Jésù. Olúwa tú wọn ká. Iná ọ̀run tú wọn ká. Iná ọ̀run tú wọn ká. Somebody pray that the fire of God to scatter them. Tógun bá ṣẹ́ ìyanu á ṣẹlẹ̀. Tógun bá ṣẹ́ orí ọ̀fẹ́ á wọlé. Tí ogun bá ṣẹ́ ìyanu á ṣẹlẹ̀. When you receive the victory, miracle will happen. When the battle is over, your joy will come. When the battle is over, fulfillment will take place in your life. Ogun tó máa ń dènà dè mí ní orúkọ Jésù. Ogun tó máa ń dènà dé ayé àwọn ọmọ mi. Èyí tó máa ń bore jẹ́. Ẹ pe orúkọ Jésù. Olúwa ṣẹ lónìí. Ṣẹ àṣẹ wọlé ní kò ṣẹ. Ṣẹ àṣẹ wọlé ní kò ṣẹ. Fún mi ní ìṣẹ́gun lórí ogun náà. Wọ́n lọ́nà ní kò gbàdúrà. Olúwa fún mi ní ìṣẹ́gun lórí ogun tó ń dènà dé ayé mi. Ní orúkọ Jésù. Ogun tó máa ń dènà dé ayé àwọn ọmọ mi. Ìgbà tó wá fẹ́ dára gbogbo àdàlú. Ìgbà tó wá fẹ́ kójọ tó bá ti kó gbowó ẹjọ́. Ó fẹ́ fowó ṣe òkà rere. Nìkan bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀. Ogun tí ń dènà dé ayé ẹnu. Ní orúkọ Jésù. Ẹni máa Ísírẹ́lì tú wọn ká. Ẹ fún mi ní ìṣẹ́gun. Ìṣẹ́gun mi kó ṣẹlẹ̀. Ẹ fún mi ní ìṣẹ́gun. Ìṣẹ́gun mi kó dájú. Ẹ fún mi ní ìṣẹ́gun. Ask the Lord to give me victory. Gbà tó yẹ kó gbẹ ogun tó ń dènà dé ayé mi. Ogun tó ń dènà ọjọ́ iwájú mi. The battle that is awaiting your life. Ogun tó ń dènà dé ayé mi tí ń dènà ọjọ́ alẹ́ mi. Wọ́n lánàá kó gbàdúrà. Ogun tó ń dènà ọjọ́ alẹ́ rẹ. Pẹ̀ filẹ̀ ọjọ́ ayọ̀ rẹ ni o.
máàlì kan pàwùsàtà Olúwa dójútì ogun náà tú wọn ká bàbá porúkọ Jésù mo béèrè fún ìtúká fún wọn lónìí Olúwa tú wọn ká tó bá tú ọ̀tá tiẹ̀ ká ọ̀tá tèmi náà bá mi tú ọ ká pẹ̀lú náà ọ̀run sẹ́ ìka God scatter his enemy with fire Olúwa rán iná ṣáájú rẹ̀ láti tú àwọn ọ̀tá rẹ̀ ká iná Ọlọ́run jáde lónìí sí gbogbo táyé ti dènà dé ayé mi ní orúkọ Jésù iná Ọlọ́run jáde lónìí níbi tí ayé ti dènà dé ayé ọmọ mi iná Ọlọ́run jáde lónìí ní orúkọ Jésù ẹni tí ò fẹ́ kéré tẹ̀ ọ́ lọ́wọ́ ìgbà tó yẹ kó gbádùn ìgbà tó yẹ kó jẹ wọn mọ́ ẹni tó ń wò bàjẹ́ when you supposed to eat the fruit of your labour ìgbà tó yẹ kó ní àlàáfíà ẹni tó fẹ́ gbé ìpín tó fẹ́ gbé ìpọ́njú dé ní orúkọ Jésù tú wọn ká ask the Lord to scatter them ẹ gbàdúrà ní orúkọ Jésù Olúwa tú wọn ká Olúwa tú wọn ká gbogbo ẹni tí lè ṣe rere jìnnà sí mi ní orúkọ Jésù ẹni tí ò jẹ́ kí aláàánú rẹ rí ọ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wẹ́ pé ogun tó pọ́n mi lójú ìbá mi ṣe ogun tí ń dààmú ọmọ ẹjọ́ wọlé ogun tó mú mi sunkún ìjó tán lónìí olóore mi dà o bàbá jẹ́ kó rí mi nílé lóko lọ́nà o jẹ́ kí n bá láàánú pàdé olóore mi dà o bàbá jẹ́ onídèèyàn láyé gbogbo alálídèèyàn ìwọ kí ìran tó lè ṣe for your dream to come to pass you need somebody every one of us we need somebody I mean nídèèyàn láyé mi you need somebody in your life you need somebody in your life Jésù gbọ́dọ̀ ò dá iṣẹ́ ìránṣẹ́ ṣe without somebody beside him bẹ́ẹ̀ ni Yorùbá tó parí iṣẹ́ tán ó rí nǹkan múlé lọ́wọ́ ó rí nǹkan múlé àwọn èèyàn lọ́wọ́ kò sọ pé I don't need anyone èèyàn náà dúró tì í you need somebody that will come to fulfill your to interpret your dream for you you need somebody in your life olóore mi dà o bàbá jẹ́ kó rí mi iye lóko lọ́nà o jẹ́ kí n bá láàánú pàdé óyá olóore mi dà bàbá jẹ́ kó rí mi ilé lóko lọ́nà o jẹ́ kí n bá láàánú pàdé ọwọ́ rẹ̀ dà olóore rẹ̀ dà helpers of your dream helpers of your destiny.
sí jẹ́ kí n bá láàánú pàdé nínú àdúrà ilé àwọn sàtà jẹ́ kí n bá láàánú pàdé nínú ọdún yìí nínú oṣù yìí o jẹ́ kí n bá láàánú pàdé jẹ́ kí n bá láàánú pàdé jẹ́ kí n bá láàánú pàdé jẹ́ kí n aláàánú ayé mi o jẹ́ kí n bá láàánú pàdé jẹ́ kí n bá gbogbo aláàánú rẹ kó wọlé o ilé àwọn sàtà jẹ́ kí n bá láàánú pàdé. Ẹ pọ orúkọ Jésù. Olúwa tú aláàánú mi sílẹ̀ kó wá mi wá o. The Lord should release your helper. Ẹni tí Ọlọ́run ti fi rí ayé rẹ fún tọ́ta ti tì mọ́lẹ̀. Ètò sọ mọ́lẹ̀ tán bọ́ṣọ lọ́rùn rẹ̀. Aláàánú mi tí ayé tì mọ́lẹ̀. Your helpers that enemy have locked down. Òun sunkún fọ́kọ. Tó bá lọ́kọ inú adùn. Wọ́n sì ti ọkọ mọ́lẹ̀. Ìwọ́n tó ọ̀gá ló máa rìn lọ́wọ́ ọ̀gá ọgọ́ ráyè rí ọ. Ẹ pé orúkọ Jésù. Ìwọ olórí èmi sẹ́ jáde níbi tó wà wá. Agbára jíǹde gbé ọ jáde níbi tó wà. Agbára jíǹde gbé ọ jáde níbi tó wà. Olórí ayé mi jáde wá. Olórí ọkọ mi jáde wá. And so that the one that will look at your file and say, oh no, let's approve this. The one that will look at your life, let's give her this. The one that will look at your children, ìwọ bó yẹ kí n rìn lọ́wọ́ iṣẹ́ rẹ̀. Olórí ẹ̀mí tí ayé dè mọ́lẹ̀. Olórí ẹ̀mí tí ayé tó daṣọ bò lójú. Èyí tí ò fi rí mi. Ó yá jáde wá rí mi lónìí. Ẹ jẹ́ kí n bọ́ olórí ẹ̀mí pàdé. Olórí ayé mi tọ̀ mí wá wò. Let the helpers of your life. Ẹni tí ó jẹ́ kí omijé rẹ̀ dópin lónìí. Ẹni tí ó jẹ́ kí ẹ̀gàn rẹ̀ kù. Ẹ gbé olórí ẹ̀mí pàdé mi o. Ẹ gbé olórí ẹ̀mí pàdé mi o. Ẹgbẹ́ mi pàdé olóore mi o. Ìwọ olóore ayé mi jáde. Let the helpers of your life come to locate you. Let the helpers of your dreams come to locate you. Olórí ayé mi, èyí tí ó jẹ́ kú ẹkún mi dópin. Olórí ayé mi, èyí tí orí rẹ̀ fi tẹ̀ mí lọ́wọ́. Can you pray? Olórí ayé mi máa bọ̀ wá, 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 máa bọ̀ wá. Mawa, oya, masodo bakusata, matototolia, matotolikaba, ripetotoligabo, porúkọ Jésù, the helpers of your life, olórí ayé mi máa bọ̀ wá, olórí ayé mi wá mi rí, olórí ayé mi máa bọ̀ wá, ní orúkọ Jésù, olórí ayé ọmọ mi máa bọ̀ wá, wọn lọ lanu kó gbàdúrà, nínú ọdún yìí ò gbọdọ̀ fò mí rú, gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi. Olúwa wá, nothing is too late for God and nothing is too difficult for him. Nothing is too late for God and nothing is too difficult for him. But Sátánì, ó lè mú ìrìn àjò ayé ẹni jìnnà. Àgàtí èèyàn bá ti wá lọ bá Ọlọ́run, when also that you don't run to God. Sátánì á mú ìrìn àjò ayé ẹni jìnnà for so long. But that's why you need to run to God at all time. Pé kó gbà ọ́. Orúkọ Jésù sẹ́, gbogbo ogun tó dá mi dúró, ètò fẹ́ fi àkókò mi ṣòfò. Every battle of life that have stopped your life, that have hold you down, that want to waste your time. Because Satan know, ó mọ̀ pé àkókò ń kéré, and he knows that a man is on clock. Èèyàn orí aago ló wà. Day by day, year by year, you are moving down a little bit. Because where you are 10 years ago, you are not more the same age, even though you don't have that strength. Day by day, every time, thank God we want to live long. Every day, our day is counting. Our day is counting. Truly, we can say we are increasing in number. But also you are close. You are also getting closer. It's two things that happen when the year comes. You are increasing in years. Also, you are getting closer. Hallelujah. But many of us, you focus on the increasement of the part. But the increasement part. But we are not really focused on also the down one too. But I'm getting closer. Which make us to think and change our ways. Ẹ porúkọ Jésù. Gbogbo tó fẹ́ jẹ́ kí ọjọ́ lọ mọ́ mi lọ́wọ́. I want to waste your time. Gbogbo agbá tó fẹ́ fi àkókò mi ṣòfò lórílẹ̀-èdè tí mo wà yìí.
ọ̀pọ̀lọpọ̀ ńgbà tó bá lo ogún ọdún tán pé kí ni mo wá ní o mo pàdé arákùnrin kan tí báwo wá ní àwọn onímọ̀ ti dé ìlú tipẹ́tipẹ́ ilé ò ṣe lọ mo ní kí ló dé ilé ò ṣe ìtìjú ni níbo ló fẹ́ wọ̀ gbogbo agbá tó fẹ́ fi àkókò rẹ̀ I want to waste your time nílé ọkọ ni I want to waste after many years nílé ọkọ tó fẹ́ fi àkókò tiẹ̀ ṣòfò mẹ́ gbogbo agbá tó fẹ́ fi àkókò ṣòfò lórí ọmọ Olúwa sọ agbára náà di asán ẹ bà agbára náà jẹ́ gbogbo agbára tó fẹ́ fi àkókò mi ṣòfò I want to waste your time tó fẹ́ fi àkókò ọmọ mi ṣòfò ní orúkọ Jésù Olúwa bà agbára náà jẹ́ àkókò mi ò gbúdọ̀ ṣòfò Olúwa gbẹ̀tọ́ mi fún mi Olúwa mú tèmi lé mi lọ́wọ́ ní orúkọ that Lord should give your own to you Olúwa gbẹ̀tọ́ mi fún mi Olúwa mú tèmi lé mi lọ́wọ́ ire gbogbo tó yẹ mi lákòókò yìí Olúwa mú lé mi lọ́wọ́ ire gbogbo tó yẹ ọmọ mi Olúwa mú lé ọmọ mi lọ́wọ́ ire gbogbo ní ọ̀nà gbogbo ní ọjọ́ gbogbo that fit my life ní orúkọ Jésù ẹ fi ìgbà ọ̀tun rọ̀ mí lọ́rùn ẹ jẹ́ kí n wọnú ìgbà ọ̀tun lọ let me enter a new season ìgbà ìyà ìgbà àṣetì tó gẹ́ o ẹ jẹ́ n wọnú ìgbà ọ̀tun lọ let me enter a new season in Jesus' name we pray. The Bible says after you have suffered a little while he says he's going to establish you. Tell him I have suffered enough. Olúwa mo ti jìyà tó mo ti wọ́ ọmọ títí tó ìpọ́njú ìpọ̀jù ó tó gẹ́ fòpin sí ìyà mi lónìí. I have suffered enough. Put an end to my suffering. I have suffered enough. Olúwa fi òpin sí eléyìí nínú ayé mi. Mo jìyà tó mélòó tún fẹ́ jẹ ìyà ọ̀dà ìyà Olúwa Ọlọ́run o ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ n jìyà láyé Olúwa Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ n jìyà Olúwa o ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ n jìyà Olúwa Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ n jìyà omi ọbẹ̀ ló ṣe gbé òkè omi ọbẹ̀ yóò fi jẹ̀bà yóò lọ lórí ìrẹsì yóò lọ lórí iyán Olúwa o Ẹlẹ́dàá mi ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá o bàbá má jẹ́ jìyà láyé o Olúwa óyá óyá o Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ jìyà ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ jìyà láyé o ìyà kì í ṣomi ọbẹ̀ sọ fún Jésù ìgbúdọ̀ jìyà láyé tí mo wá ṣá o. Olúwa Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ jìyà mo ní omi ọbẹ̀ òfin gbẹ́yán ni òfin lu àmàlà òfin jẹ̀bà òfin jẹ ìrẹsì lórí ògbógbó ló lọ sẹ́ ìyà ògbúdọ̀ jẹ ayé ìrẹsẹ́ lórí ọmọ lórí ọkọ lórí ayé rẹ ayé ògbúdọ̀ sunkún Olúwa o Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá o bàbá má jẹ́ jìyà lórílẹ̀-èdè yìí Olúwa ọ̀nà mi ò gbúdọ̀ dàrú Ọlọ́run ìyà kì í ṣomi ọbẹ̀ bàbá má jẹ́ jìyà bàbá má jẹ́ jìyà óyá bàbá má jẹ́ jìyà lórí ọmọ mi Jésù bàbá má jẹ́ jìyà lórí iṣẹ́ sọ fún Jésù bàbá má jẹ́ jìyà nínú ọdún yìí Jésù óyá óyá o bàbá má jẹ́ jìyà láàrin ọ̀rẹ́ Jésù gbà mí óyá óyá o bàbá má jẹ́ jìyà ní gbogbo ọ̀nà ayé ìgbésẹ̀ lórí iṣẹ́ bàbá má jẹ́ jìyà lórílẹ̀-èdè Jésù bàbá má jẹ́ jìyà Ọlọ́run tó pọ̀ nípa àtàgbára bàbá má jẹ́ jìyà lẹ́nu iṣẹ́ òwúrọ̀ ṣàṣetì ìrírí ọ̀bà bàbá
tì láyé. Bàbá máa jẹ ìyà kó sọ ọ́ dọlọ́mọ kó sọ ọ́ dọlọ́kọ. Bàbá máa jẹ ìyà Jésù. Bàbá máa jẹ ìjìyà. Ẹ pọ orúkọ Jésù. Olúwa ràn mí lọ́wọ́. Jẹ́ kí ayé mi náà kó rí ìyanu tí ọkàn mi fẹ́. Ó ti pé oṣù yìí ní oṣù ẹ̀rí. This month is a month of testimony. Èmi náà fẹ́ ní ẹ̀rí orere. I want to testify. Bẹ́ẹ̀ kí orere kó wọlé tó ayé mi. Èmi náà fẹ́ rí bí ire ṣe ń rí. Èmi náà fẹ́ rí bí ayọ̀ ṣe ń pọ̀ sí. Jẹ́ kí orere tọ̀ mí kó tọ̀ mí wá. Listen, don't look at where you live. Don't look where you are. Because God don't use the system to determine your blessing. God don't look at your bank account to bless you. Is sufficient enough to bless you, not that the economy of the world to do great things for you. No, he has it in his hand. Oṣù October yìí, ẹ fún mi ní ìyanu tèmi náà. Ẹ jẹ́ kí ire tọ̀ mí wá, ẹ jẹ́ kí ọwọ́ mi bá ohun rere. Ẹ fi orin lé mi lọ́wọ́. Somebody pray for October. Ní orúkọ kò gbúdọ̀ sọnù. Remember today is 26. Oṣù 26 rèé. Ẹ jẹ́ kí ire tọ̀ ayé mi wá o. Ẹ fún mi rí ayé mi ṣẹ. Let the blessing of my life locate me. Ire ilé mi kó tọ̀ ilé mi wá. Ire business mi kó tọ̀ business mi wá. In times of famine, Isaac sow. Gbogbo ẹ̀ ṣe ń ṣẹlẹ̀ náà la máa rí ìyanu. Bó ṣe ń ṣẹlẹ̀ náà la máa rí ògo. Kò sọ pé nǹkan ṣẹlẹ̀ kó ṣíwọ́ iṣẹ́ ìyanu. Ọlọ́run ò ní ṣíwọ́ iṣẹ́ ìyanu tí ó fi dé. Iṣẹ́ ìyanu máa ṣẹlẹ̀ lọ. Àwọn ìyá máa rí tiẹ̀ lọ. Porúkọ Jésù. Èyí tí Jésù ó fi dé. Ẹ pọ orúkọ Jésù. Ẹ ṣe tèmi náà fún mi. Ire kó tọ̀ mí wá. Ire kó tọ̀ ayé mi wá. Kò gbúdọ̀ fò mí rú mọ́. Ẹ jẹ́ ó bàlẹ̀ ayé mi. Somebody pray. In Jesus' name we pray. Òjò àánú kó rọ̀ sórí yín. Òjò àánú kó rọ̀ sí orí yín. Let the showers of mercy. Òjò òbùkún kó rọ̀ sórí ayé yín. Gbogbo èyí tẹ́ gbójú yín sókè sí Ọlọ́run ní àárọ̀ yìí. You have lifted up your eyes to God of heaven in the morning for help for him. Agbójú wa sókè láàárọ̀ yìí. In the morning, ẹ gbójú sókè sí Ọlọ́run. Ní orúkọ Jésù, àánú tẹ́ wá wá. Orí ọ̀fẹ́ tẹ́ ń béèrè fún. Lórúkọ Jésù kó dájú fún yín. Àmín. Àánú tẹ́ wá wá ó ṣáà nídìí tẹ́ o fi jí lórí bẹ́ẹ̀dì rẹ. Tó ní bẹ jẹ́ kí n lọ gbàdúrà. There must be a reason for you to wake up this morning to look unto God. Even though it is by mistake you receive the alert. Bó o ṣáà click lórí pé àwọn dàpá àdúrà lélẹ̀ yẹ ń tẹ̀ ló bá tẹ̀. Lórúkọ Jésù, mọ́lì káfàlì kàntálíà. Ó yẹ àánú kó dájú. Àmín. Gbogbo rẹ tẹ̀ ń wá. Gbogbo rẹ gbogbo. Èyí tí ọkàn yín pòǹgbẹ fún. All the blessing of God, all good things that your heart is yearning for, that your heart is seeking for, ní orúkọ Jésù, mo ní kí Ọlọ́run kó fún yín. Àmín. Ojú ìgbàgbọ́ ò ní tì yín. Àmín. Ní orúkọ Jésù, Sátánì ò ní yọ̀ yín. Àmín. Kò ní bàjẹ́. Àmín. Ẹ rà àánú gbà. Àmín. Ó lè tẹ ẹ̀sọ́ lẹ́dúwájú Olúwa. Oṣù yìí October ni. This 26. Èní ni 26 in the month of October. Olúwa ti sọ pé gbogbo yàn án lẹ́rìí. Ìwọ tí ẹ̀rí tiẹ̀ ò tí ì wá. Ìwọ tó ò tí ì rí tiẹ̀ gbà ń bẹ̀. Ní orúkọ Jésù. Ó yá ní kíkan ní kankan kọ́lọ́run kó wá jáde. Àmín. Ó kù ọjọ́ márùn-ún kọ́dún kóṣù yìí tó parí. Oṣù yìí ò gbúdọ̀ fò ọ́rú. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù. Mo pa ní àṣẹ ní orúkọ Jésù ti Násárẹ́tì. Oṣù kó mú retí ẹ jáde. Àmín. Kó mú ayọ̀ tiẹ̀ wá fún ọ. Àmín. Ibi tó ti béèrè lórúkọ Jésù lọ rí gbà ń bẹ̀. Àmín. Where you have asked, ibi tó ti béèrè lọ rí gbà ń bẹ̀. Àmín. Ibi tó ti kanlẹ̀kùn ilẹ̀kùn ṣí. Àmín. Ibi tó wá lọ sí ní orúkọ Jésù ó yá rí ń bẹ̀. Àmín. Ìyanu kó pàdé ayé yín. Àmín. Ojú ò ní tì ọ́ ní orúkọ Jésù. Ajínigbé ò ní jí gbé. Abanijẹ́ ò ní bàjẹ́. Ẹnu rẹ gba ọpẹ́ o. Ẹnu rẹ gba ìyìn. Oore tó wọlé tọ̀ wá. Olúwa f'oore bò wá láṣìírí. The Lord cover your shame with glory.
wọ́n fi oore bò ọ́ láṣìírí mo ní ní oṣù yìí mo ní kí olúwa kó fi oore bò ọ́ láṣìírí níbi tí ìrètí ti pín kó olúwa kó fọwọ́ ìyanu pàdé rẹ bẹ́ẹ̀ ni ó sì rí olúwa kó yọ omi ẹṣímọ́ omi ẹ̀kọ́ mú ìwòsàn wá gbogbo ẹni tí ń wọ́ ọmọ kó o gbọ́ ọmọ ẹni tí ń kó ọmọ that you are trusting God for the fruit of the womb. I decree and I declare, let your womb open in the name of Jesus. Mo pa ní àṣẹ, gbogbo ẹni tí ń wọ́ ọmọ, let your womb open in the name of Jesus. Ohun tẹ́ wá wá kó rí bẹ́ẹ̀ fún yín, kójú má ṣe tì yín o, ìwé ìgbélu yẹn kó bọ̀ sí, ọ̀sẹ̀ kó jẹ́ ọ̀sẹ̀ rere fún yín, ká ẹ bá Ọlọ́run pàdé, kó Olúwa kó bá yín pàdé, ká ayé yín kó rí ìyanu. Go in this God's blessing, let your testimony be great. Ẹ̀rí kó jáde lọ́sẹ̀ yìí. Let your testimony come this week. Ẹ̀rí rẹ kó jáde ní ọ̀sẹ̀ yìí kò gbúdọ̀ yẹ̀. Ẹ̀rí rẹ kó jáde ní ọ̀sẹ̀ yìí. Let your testimony come forth in this very week. And let the name of Jehovah God be glorified. In Jesus' name we pray. Amen, 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 amen. Hallelujah. Then just put in mind that the prayer continue. Káfí sọ́kà pé àdúrà tẹ̀síwájú láàárọ̀ láago mẹ́fà. And also in the evening today around to 5:30 or to 6, yeah. I want to put the around that time for them able to. And also I was told that the time they have the Europe, they have changed your time. I want to Europe want to change time. Please can you? I think we want to but our time has not yet changed. I believe maybe end of this month. I don't know whether this week they're going to change our own time too. I don't really know, but because the prayer is going to be around 4:30 on your time, and also it's too early for you to wake up. So I will try my best. That's why I push it a little bit to 1. Yeah, I'm almost switch it to 1. So that's why I will try a little bit just to balance it, because I know for you to wake up by 4:30 is a little bit. So I want to America. I will sacrifice now a little bit for us to change our time and will balance everything back again. Hallelujah. And also please tell others. And also I encourage us to subscribe to Showers of Blessing. As you subscribe on Facebook, go and follow on Showers of Blessing, because I will be using the Showers of Blessing now than Festus Akindele. Because I said the Showers of Blessing, we can share it, but the other one is not allowing us to do that anymore. So please, you can go there, just click the follow button on Showers of Blessing so you can receive notification when we are live, So please do that, and the Lord Jehovah God will bless you and do great in your life. Olúwa ta sọ ní àárọ̀ yìí kó rí bẹ́ẹ̀ o. Ohun tí ayé ti fọwọ́ kọ nípa tiẹ̀ kí Ọlọ́run kó tún kọ. Whatever thing that I've written against you, kí Ọlọ́run kó parẹ́ kó wá tún kọ. Whatever that have been written, ohun tó ti kọ, ohun tó ti tán ti kọ, níbikíbi tó ti bá ti kọ, èyí tó yàtọ̀ sí ire fún ọ, ẹ̀jẹ̀ Jésù parẹ́, kí ara àánú gbà láì lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Thank you for being here. And also, if you want to be a blessing, you can go on our website, and also you can go Zelle, Satanda, First Bank to be a blessing. And I pray for everyone doing this, and I know the Lord Jehovah God will bless you in the name of Jesus. That you are supporting the work of God one way or the other. I can't thank you enough, but Jesus tẹ́ fi fún iṣẹ́ rẹ̀ kó dá padà fún, because he says he's going to return it back to you. I pray let it return back to you in a double fold. In Jesus' name we pray. God bless you. See you in the morning, and thank you for being here. Thank you. God bless you. And also you can still share it. Bye bye. God bless you. See you in the morning. God bless you. Bye bye.